Ariwo ìbànújẹ́ ó tún ti sọ láàrin àwọn òṣèré tíátà Yorùbá ilẹ̀ yìí nígbà tí ọ̀kan pàtàkì láàrin wọn tó tún jẹ́ gbajúgbajà òṣèrébìnrin Akíngbémisọ́lá Dorcas Anjola nígbà tó jáde láyé lójijì. Àìsàn jẹjẹrẹ ìyún kansa tó ní ṣe pẹ̀lú abẹ́ ìyún ovary cancer ni la gbọ́ pé rán Anjola ló rán lọ sọ́run àpàpàǹdodo. Yorùbá Tòótọ́ gbọ́ pé lọ́dún 2021 ní àìsàn burúkú lu Akíngbémisọ́lá Dorcas Anjola tí wọ́n sì ní lẹ́yìn tí wọ́n ṣe àyẹ̀wò fún nílé ìwòsàn ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ fún pé àìsàn kánsà abẹ́ ìyún ovary cancer ló dà á láàmú. Èyí gan ni wọ́n ló jẹ́ kí àǹbá ni ló pa gbogbo àwọn owó tó nípọ̀ tó sì tó bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ẹlẹ́yinjú aláàánú tó súnmọ́ láti lọ gba ìtọ́jú tó péye ní ìlú Dubai tó wà lórílẹ̀‐èdè United Arab Emirates. Ibí gan ni wọ́n ní Dorcas ti gba ìtọ́jú sí àìsàn kánsà ní ìlú Dubai tí wọ́n sì ní wọ́n tọ́jú ẹ̀ débi pé ó gbádùn tó sì ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun ti jàjàbọ́ lọ́wọ́ kánsà. Lẹ́yìn tí Dorcas padà sí Nàìjíríà tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà Yorùbá tó ń bá àwọn òṣèré ẹ̀ ṣeré padà, iná mà tún ní àìsàn òjijì ni ló tún kọlù tí àṣírí sì tú pé àìsàn kánsà ọjọ́sí tó rò pé ó ti lọ tó ti ń yin Ọlọ́run lógo ìní kò tíì lọ tó ṣe ń dà láàmú. Ní àárọ̀ ọjọ́ àìkú tí í ṣe Sunday àná ìyún ọjọ́ 26 oṣù kẹta ọdún 26th of March 2023 ìní ìròyìn òkú Anjola lu sórí ẹ̀rọ ayélujára tó sì ṣe ọ̀pọ̀ èèyàn ní kàyéfì nítorí pé ọmọ ọdún 33 33 years of age ìní arẹwà òṣèrébìnrin náà. Ọ̀pọ̀ àwọn onítíátà ni ló ti bẹ̀rẹ̀ sí ní ṣèdárò ẹ̀ ní kété tí ọ̀kan lára wọn Káyọ̀dé Peters tó jẹ́ olùdarí eré tó gbé ìròyìn náà sórí ẹ̀rọ ayélujára ẹ̀. Bẹ́ẹ̀ ni gbajúmọ̀ òṣèrékùnrin ni Ọdúnladé Adékọ́lá òun náà ti ṣèdárò ẹ̀. Àwọn òṣèré míì tó ti ṣèdárò ẹ̀ lásìkò tá à ń ṣàkójọpọ̀ ìròyìn ni Nkechi Blessing, Kúnlé Afod, Yẹ̀kínì tí gbogbo èèyàn mọ̀ sí Ìtẹ̀lẹ̀ àti ọ̀pọ̀ àwọn òṣèré tíátà míì bẹ́ẹ̀ tí gbogbo wọn sì ń ròyìn Anjola wípé ó jẹ́ ọmọ tó níwà rẹ̀lẹ̀ tó tẹpá mọ́ṣẹ́ tó sì máa ń bọ̀wọ̀ fún gbogbo àwọn tó bá jẹ́ aṣíwájú ẹ̀.